ìdílé Adélọ́ọ̀fù ti gbá mi o. àṣé Tèmítọ́pẹ́ Joshua ni biological father mi tẹ́lẹ̀ rí. Àrẹ̀mú ọmọ Afọláyan ló sọ bẹ́ẹ̀ ní iwájú àwọn lọ́balọ́ba kan ní ìlú Kòtónú. ṣùgbọ́n ìròyìn kúmọkùmọ ni ẹ̀ ń gbọ́ o. ẹ̀kálẹ́ Irúnjà Afínrintó ni orúkọ tèmi, pòfẹ́sọ̀ fún àwọn onírọ́. 15 minutes to 11:30 ló lù ní iwájú Ewé Adó, gbàù lójú ọ̀tá tó ń wò mí tẹ̀gbìn. ìrọ̀lẹ́ ìjẹta ni olóyè Yẹmí Ẹlẹ́bùìbọn discover Àrẹ̀mú Afọláyan ní train station kan níbi tí ó ti ń sunkún bíi egbére nítorí dádì rẹ̀ tuntun tí ó ṣẹ̀ṣẹ̀ discover Tèmítọ́pẹ́ Joshua tí wọ́n ti lọ sinmi ní ẹ̀gbẹ́ ilé dàdí Jésù. ròyìn kúmọkùmọ ni ẹ̀ ń gbọ́, ẹ má dọ̀jẹ̀. Àrẹ̀mú ọmọ Afọláyan Agídínké tẹ́lẹ̀ rí wá fi ìbínú àti omi lójú sọ fún ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè Ghana ní ìrọ̀lẹ́ àná pé ó di dandan kí wọ́n pa á láṣẹ fún olóyè Jimoh Aliu ẹjọ́ má bínú olóyè Jimoh Aliu kan olóyè Jimoh Ibrahim pé kí wọ́n pa á láṣẹ fún ìdílé ẹni ọ̀wọ̀ Tèmítọ́pẹ́ Joshua pé kí wọ́n jẹ́ kí wíìlì fífọ̀ òun o wíìlì tí wọn yóò kà ní ọ̀dẹ̀ 29 oṣù yìí ó ní bíi bẹ́ẹ̀ kọ́ òun kò ní í fún wọn ní àyè láti polongo Jésù ní ìlú Abidjan mọ́. ìwọ́n fi ṣẹ̀ṣẹ̀ máa polongo Jésù nílùú Abidjan. béèyàn kọ́ tó lóun ò polongo Jésù, Ọlọ́run á gbé òkúta dìde àpolongo ẹ̀ nípa tó ti lọ káàkiri àgbáyé. láti Jésù ẹ má dáhùn jàre. ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé níwọ̀n ìgbà tí òun ti discover wípé òun kò kọlà bẹ́ẹ̀ ni Tèmítọ́pẹ́ Joshua náà kò kọlà, èyí fi hàn òun gbangba wípé biological father òun ni èyí, adopted father lásán ni bàbá wa Adélọ́ọ̀fù. tó a kò nítorí àwíjàre ká fún ọba ní ìfàsẹ̀, ìyókù tún di ní ọjọ́ méje. imú yín ní kí ẹ máa fi mí o, ẹ má gbàgbé láti wá polówó ọjà yín.